Mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí àṣìpa òwe Yorùbá kan tí àwọn èèyàn máa ń pa wípé èkùrọ́ lalábàákú ẹ̀wà. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Kò sí ìbáṣepọ̀ kankan láàárín èkùrọ́ àti ẹ̀wà nítorí pé nílẹ̀ Yorùbá o, kò sí oúnjẹ kankan tí wọ́n ń sè tó jẹ́ pé èkùrọ́ àti ẹ̀wà ni wọ́n ń sè papọ̀. Ẹ̀wà a máa fi ṣe gbẹ̀gìrì, a máa jẹ lásán, a lè sè pẹ̀lú ìrẹsì, kódà a lè fi dín àkàrà tàbí ká fi ṣe mọ́ínmọ́ín. Ṣùgbọ́n ìbáṣepọ̀ kankan ò sí láàárín òun àti èkùrọ́. Báwo ló ṣe wá yẹ ká máa pa òwe ọ̀hún? Bó ṣe yẹ ká máa pa ni pé òkùrọ́ lalábàákú ẹ̀wà. Òkùrọ́, kí ni Yorùbá ń pè ní òkùrọ́? Òkùrọ́ ni kòkòrò kéékèèké tá a máa ń rí nínú ẹ̀wà nígbà tá a bá ti gbé ẹ̀wà pamọ́ sílé. Àwọn kòkòrò dúdú kéékèèké òun ni Yorùbá ń pè ní òkùrọ́, tó jẹ́ pé kò sí bá a ṣe fẹ́ sa ẹ̀wà ọ̀hún tó tí a ò ní rí kankan nínú òkùrọ́ yìí tí ó bá ẹ̀wà wọnú omi. Kódà ó ṣeé ṣe kó tó ń bá ẹ̀wà wọnú apẹ tá ò fi jẹ ẹ̀wà ọ̀hún, tó jẹ́ pé a máa rí lára ẹ̀wà yìí tó jẹ́ pé kò lójú lúlu ṣùgbọ́n a sì ń rí òkùrọ́ nínú ẹ̀. Yorùbá fi máa ń sọ wípé òkùrọ́ lalábàákú ẹ̀wà. Tá a bá tún wá rí àwọn míì tó sọ wípé èkùrọ́ lalábàákú ẹ̀wà, ìpèdè ọ̀hún náà tún tọ̀nà bá wọn nítorí pé ìbáṣepọ̀ láàárín èkùrọ́ àti ẹ̀wà ó wà. Nítorí pé èkùrọ́ la fi máa ń ṣe àdí àgbọn tá a fi máa ń para nígbà tí a bá wẹ̀ tán láti jẹ́ kí àwọ̀ wa jọ̀lọ̀ kó sì fún wa ní ẹ̀wà tuntun. Ìpèdè ọ̀hún ó papọ̀. Ẹ ṣé o, ire o.